a ní káwọn èèyàn mọ́ ṣe zikru jama'i fúrọ́dí sóǹsì kankan àwọn ànábì kan wà ń jọ gbé dàrú káwọn ò ní rí ẹni kan pẹ̀lú wọn nǹkan rí ní kéèyàn ó sì pọ̀ Musa yóò wá rí àwọn kan ànábì Muhammad sallallahu alaihi wasallam àwa ìjọ tí ẹni ó pọ̀ jù àwọn tí wọ́n bọ̀ nínú ìjọ Musa ànábì ó rò pé ìjọ tó ni wọ́n sì pọ̀ ìjọ Musa ni Musa kan wà kọ́ ní mọ́ bá ànábì fa Jésù díẹ̀ díẹ̀ alayhi salatu wasalam Musa alayhi salatu wasalam Musa wà ní àwọn náà dé yìí wọ́n gbà táwa bá dé yóò tún padà wò pé àwọn ilé tó pọ̀ jù mí lọ náà ó rí pé pípọ̀ yẹn ìkẹ́ ni Ọlọ́run fi kí ànábì sallallahu alaihi wasallam á pọ̀ ó ní a fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ kí sókó ẹgbẹ́ kan ló kọ́kọ́ kàn wá gan kí lẹ̀ ń ṣe níta ń ṣe tó takọ Ọlọ́run á ọ̀pọ̀ takọ náà yẹ́sà alìgbàkẹ́bẹ̀ sí Ọlọ́run bá jẹ́ tó bá ti yá wa náà tí ó bá kàn fókọ dà wọ́n papọ̀ tí ò sáburú yẹn lára rẹ̀ a mọ̀ gbọ́dọ̀ díẹ̀ bó bá ṣe gbà pé ìpínlẹ̀ kan ṣe ló kọ ní kò àwọn aburú yẹn gangan kì í ṣe bá kàn ṣe pé kíní kan kò sí tí wọ́n kàn ò sì ṣe kankan. a ní káwọn èèyàn mọ̀ ṣe zikru jama'i fúrọ́dí sóǹsì kankan àfi legislate jama'i náà àmọ́ sóǹsì fúrọ́dí wọ́n bínú fún lárúbáwà mi ẹ̀ irú rẹ̀ sí wà ní lárúbáwà náà wọ́n kàjẹ́ lọ́bẹ̀ ẹ̀yẹ fúrọ́dí sóǹsì ó sí láti mí kankan náà ó ní kankan ìyàtọ̀ sí ó mọ́ kéwù ní ìwọ náà ó yíkàn sẹ́ tí tajà ní ojú àbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Fún àwa tí a bá ní lọ́kàn pé a fẹ́ lọ sí hajj tàbí umrah lára tó ṣe pàtàkì ni wípé ẹni tá bá lọ ó jẹ́ni tó mọ̀ nípa ètò hajj àti umrah tó sì mọ̀ nípa ṣẹ̀ríà Ọlọ́run ọba àlekèọ́lá nípa iṣẹ́ hajj àti umrah. Fún àwa tí ó bá wù wá láti lọ sí hajj tàbí umrah pẹ̀lú àwọn afáwa al-ustad Abu Khadija Sanadi hafizahullah aláǹfààní àti lọ pẹ̀lú oríṣiríṣi hajj and umrah packages tá ní a lè kàn sí wa pẹ̀lú nọ́mbà tí ó wà lórí screen wáyé ẹ jẹ́ ká máa bá wa sí wa lọ. ò ní kankan elizabeth kárù tó ń ṣe láàárọ̀ ò ní tó ń ṣe rọ̀lẹ́ ò ní tó fi sọ pé talibul ilm òòrìn kí wọ́n nàka sí pé àádá talibul ilm àwọn afáàní bá bá ríyàn méjì tó kéwú wọn ò bùkátà láti sọ̀rọ̀ ká tó mẹ́tọ́ mọ́ kéwú jù náà ni wọ́n bá jókòó ẹni àádá a'lam min àádá wọ́n bá rìn á sọ pé àádá a'lam min àádá wọ́n bá wẹ̀wù á ní àádá wọ́n bá wò á ní àádá a'lam min àádá. لأن العلم يمتريو له أثر في كل أعضاء gbogbo ara ni wọ́n gba pàtì tí ẹ̀mẹ́ ìkaná ó gbà ó ti gé ìkaná rẹ̀ ní pàtì tí ìkaná èyàn méjì ò lè gbọ́ sórí tẹ́wọ́ ẹ̀kárí tẹ́nìkan bọ̀lọ̀ káwà ní ẹni àwọn hadísù ní ẹni àkọ́ hadísù kàkà ẹ̀rí ìkaná rẹ̀ ìkaná ló gùn bí ti mùsùn ikú hadísù kàkà hadísù anásì ni directly hadísù náà ibi tó ẹkú ti rí nù ilé ìwádìí kẹ̀kẹ́ ìwé kan ẹmọ yẹ bá wọn yàn sọ̀rọ̀ ẹmọ gbọ́ mablagu wọn dhalika wọ́n lọ́n sí sọ dhalika mablaguhum min al-ilm ẹ̀rù tẹ́lẹ̀ ìṣẹ́ tí wọ́n mọ̀ náà